Alaroye máa wí o. Ṣẹyin náà ti gbọ́ Bobrisky ti fi Nàìjíríà sílẹ̀ o. Ọmọkùnrin tó máa ń múra bí obìnrin tíwà àtìṣesí rẹ̀ jọ tóbìnrin nì Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí o. Ó ti rìnrìn àjò lọ sókè òkun bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó tí ì mọ̀lú tó lọ. Alaroye gbọ́ pé lọ́jọ́ ajé Monday ọjọ́ 4 oṣù yìí lọmọkùnrin tí wọ́n tún máa ń pè ní Mummy of Lagos gbé sórí ayélujára bóun ti rìnrìn àjò bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ ibi tó ń lọ síbẹ̀. Okuneye ní ọmọbìnrin tẹ̀ ń wò yìí ti ra tíkẹ́ẹ̀tì ìjókòó àkọ́kọ́ nínú ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mílíọ̀nù lọ́nà 30 náírà lówó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o. Ẹ gbóṣùbà fọmọbìnrin yìí jàre. Nínú àwòrán kan tó gbé jáde ló ti fara rẹ̀ hàn níbi tó ti wà nínú bàálù tó sì ń jayé ọlọ́ba pẹ̀lú ohun mímu kan tó gbé lọ́wọ́ tó sì ń bá wọn kan sọ̀rọ̀ nú ọkọ̀ òfurufú náà. Tẹ́ ò bá gbàgbé ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 2 oṣù yìí lájọ tó ń gbógun tiwa àbàjẹ́ àtàjẹbánu nílẹ̀ wa EFCC tú Bobrisky sílẹ̀ láhàámọ́ wọn tó wà lẹ́yìn tí wọ́n wọ́ ọ bọ́ sílẹ̀ nínú ọkọ̀ bàálù tó fẹ́ gbé lọ sí London tí wọ́n ní ó lẹ́jọ́ láti jẹ. Ohun tí EFCC láwọn torí ẹ̀ mú Bobrisky ní láti wá sọ tẹnu ẹ̀ lórí fọ́nrán kan tó ti ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà gbowó ńlá lọ́wọ́ òun láti fagilẹ́sùn pé ó ń ṣàgbọ́dẹ̀ gbowó fáwọn èèyàn. Wọ́n láwọn ti ránṣẹ́ pè tipẹ́ ṣùgbọ́n tí ò dá wọn lóhùn. Èyí ló fà á táwọn fi lọ fọwọ́ òfin mú nínú bàálù ní pápákọ̀ òfurufú. Nígbà tí Mummy of Lagos dé olú iléeṣẹ́ EFCC nílùú Àbújá níṣe ló sọ pé òun kò sọ ohun tó jọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló ní ohun òun kọ́ ni wọ́n gbọ́ nínú fọ́nrán náà nítorí òun kò bẹ́nikẹ́ni sọ̀rọ̀ òun ò sì mọ̀ nípa ohun tí wọ́n ń sọ yìí. Ó fi kún un pé bẹ́nikẹ́ni bá ní ẹ̀rí láti fi gbé ohun tí wọ́n sọ yìí lẹ́sẹ̀ kí wọ́n mú un jáde. Èyí ló mú kí wọ́n tú ọmọkùnrin náà sílẹ̀ ṣùgbọ́n ní báyìí ó ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Bóyá London tó fẹ́ lọ kí wọ́n tó mú un náà ló padà lọ ni àbí bòmíì ni Alaroye ò tí ì lè sọ.